jáde, wọ́n tún wá ju challenge mi jáde fún wa insha Allah pẹ̀lú ògo Ọlọ́run áfíìsì. Ẹja gbọ́ ọ̀rọ̀ mufti tí wọ́n sọ insha Allah. Al-Qur'an, àwọn èèyàn wọ́n ń pe àfimọ́ra tí wọn ò jẹ́ tí wọn ò rí. Eléyìí ò bá ètò ìlànà ẹ̀kọ́ Islam lọ. Ìpèníjà náà tí mo fẹ́ béèrè lọ́wọ́ àwọn ọmọ ẹ̀yà wa, mùsùlùmí ni wọ́n àmọ́ laysu min ahli sunnah wal jama'ah. Tó bá já sí pé ní bí wọ́n ti ń pera wọn nìyẹn. Àwọn máa ń fàsìkò yìí sọ fún wa pé ní àwọn wo ni ahlu sunnah wal jama'ah. Àwọn ahlu sunnah wal jama'ah, àwọn ni Asha'ira, àwọn ni Maturidiyya, àwọn ni Fudala'ul Hanabila, àwọn ni ahlu tasawwuf. Ìdí tí wọ́n fi ń jẹ́ ahlu sunnah wal jama'ah, a máa mú ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ̀ wá lẹ́kùnrẹ́rẹ́ bí àsìkò bá ti ń tẹ̀léra wọn lọ. Àwọn ahlu sunnah wal jama'ah a ní àwọn masadiru sharia, àwọn ọ̀nà tá a máa ń gbà mú ìdájọ́ ẹ̀sìn. Àkọ́kọ́ òun náà ni Now, ibi àwọn ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ sí máa kàn mọ́ sí àwọn ọ̀rọ̀ wọn ni. Mufti fẹ́ dákọ̀ lọ́dọ̀ àwọn àfẹ́ẹ̀sìn, àwọn àfá Ahlus-Sunnah wal Jama'ah. Àwọn boná tí ń mú ìdájọ́ ṣẹ̀ríà tá à ń lò nínú Islam. Mufti fẹ́ dákọ̀ rẹ̀ fún wa. Ṣé iye tí wọ́n wá dákọ̀ yìí òun náà ni àbójú bẹ́ẹ̀ lọ? Ẹja gbọ́. kitab, which is èyí tó já sí pé ní Al-Qur'an. Ẹlẹ́ẹ̀kejì òun náà ni as-sunnatu as-sahihah. Àdí súnà yìí tó lálàáfíà. Ìṣe gbogbo súnà tó ń pè súnà lálẹ́ fi ti sọ́dọ̀ náà Muhammad sallallahu alaihi wasallam. Súnà tó lálàáfíà. Ẹlẹ́ẹ̀kẹta òun náà ni al-qiyas. Ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni al-ijma'. Ìpanupọ̀. Ìpaẹnupọ̀ gbogbo àwọn umma ojú kan. Mẹ́rẹ̀ẹ̀rin yìí òun náà ni àwa Ahlus-Sunnah wal Jama'ah là ń fi ń ṣe ìbùmújáde ètò òfin Ọlọ́run ọba gẹ́gẹ́ bí ìjẹ́ mùsùlùmí wa. Ó wá ṣeni láàánú pé láwọn kan wá kóra wọn. Now, ọ̀rọ̀ tí a ti gbọ́ nǹkan tí Mufti sọ pé mẹ́rin òun náà ni ibi tí wọ́n ti mú kíni o àwọn ibùsùn ṣẹ̀ríà. Bọ́n sì ti tó Al-Qur'an, as-sunnatu as-sahihah, Al-Qur'an Ọlọ́run ibẹ̀ láti máa ń mẹ́rin ṣẹ̀ríà ìdájọ́. Ẹlẹ́ẹ̀kejì súnà Ànábì tó lálàáfíà. Ẹlẹ́ẹ̀kẹta wọ́n fi kíyàsù sí. Bó tẹ̀ jẹ́ pé tá a bá lọ nínú àwọn tírà usulu fíkì, ìjìmáàrù òun ni wọ́n máa fi ń sí kẹta, al-ijma' òun náà máa fi ń apanupọ̀ àwọn àáfà lásìkò kọ̀ọ̀kan. Ẹlẹ́ẹ̀kẹrin al-qiyas. So Mufti wá ní eléyìí ni àwọn ibùsùn mẹ́rin táwọn àáfà Ahlus-Sunnah táwọn jẹ́ Ahlus-Sunnah tán wà lórí ẹ̀ láti mú. So ìjẹ́ mẹ́rin yìí nìkan ni làwọn àáfà Ahlus-Sunnah náà ti mú ẹ̀rí ṣẹ̀ríà. Kálà, alifu kálà, kò rí bẹ́ẹ̀, ó ju mẹ́rin lọ. Ní mádhàbí Málìkì tí Mufti máa ń pariwo pé òun là ń tẹ̀lé ní Nàìjíríà àti West Africa generally, àwọn ibi tí Imam Malik masadiru tashri' ní mádhàbù Imam Malik ó ju mẹ́rin lọ. Ó ju mẹ́rin lọ. Ìmọ̀ bí Mufti ṣe gbàgbé bí wọ́n gbàgbé ni. Ìkan ń bẹ gan tó jẹ́ pé Imam Malik nìkan ló ní nínú àwọn àyímọ̀ mẹ́rẹ̀ẹ̀rin tó wà nínú kíni o masadiru tashri' Imam Malik fúnra rẹ̀, kì í ṣe pé àwọn ọmọ kéwù rẹ̀ náà fi sí. Òun náà ni ijma'u ahlil Madina. Mufti ẹ gbàgbé ni ijma'u ahlil Madina ń bẹ nínú masadiru tashri' Imam Malik.
so ó jẹ́ 5 tọ̀dọ̀ Imam Malik nù. Níbo lẹ fi al-Masali al-Mursala sí? Àfáà al-Misri ọlọ́run kó bá ń ṣe dáadáa fún àlfà, wọ́n ṣẹ̀ ṣe tíra usul fíkì tán ní sítan lọ́nchẹ́ nínú àwọn markazi yín náà ni. Ó dá mi lójú ní tí àfáà bá ń ka masadiru tashri nínú tíra usul fíkì tí àfáà al-Misri tẹ́sẹ̀ ṣe, 4 tẹ́yìn ka ìkọ́ ni àfáà al-Misri ó kà mẹ́. Tí wọ́n bá lè jẹ́ pé 4 péré ni wọ́n kà ní masadiru tashri àti tíra usul fíkì ni ó láàyè kò pé. Ó ní nákṣù àdínkù mẹ́mbẹ́. Tó bá yẹ pé tíra tí àfáà al-Misri ṣe nísìn usul fíkì mujalladi 2 tí wọn ò bá kà ju 4 lọ wípé masadiru tashri tíra usul fíkì ó mẹ́ẹ̀. Torí pé ọ̀gọ̀rọ̀ rí làwọn àfáà mú látara masadiru mi ọ̀nà mi tí í sí ibi 4 tí mufti kai mufti ilẹ̀ Yorùbá Ẹdó àti Tẹ́tà masadiru 4. Ẹ má jà ṣàbòsí fún wọn, bóyá wọ́n gbàgbé ni. So ẹja máa gbọ́rọ̀ wọn so. Ọmọ àkọ́kọ́ tí mo fẹ́ kánù nínú nǹkan tí wọ́n sọ tí ò lọ kì í ṣe 4 lánìí. Ijma'u alil Madina ń bẹ, Imam Malik nìkan ló lélẹ́yìn. Al-Masali al-Mursala Imam Malik ń lò, àwọn míì náà ń lò. Ó jẹ́ kí n kà sí. Ó di mélòó nù? 6. Ó di 6. A ní Shari'u man qablana ń bẹ nínú Masadiru Tashri mufti. Shari'u man qablana, ṣẹ̀ríà àwọn tó ti lọ, òfin àwọn tó ti lọ tọ́lọ́run sọ nínú Quran, ìdájọ́ kan tọ́lọ́run mú wá nípa àwọn àjọ tó ti lọ. Ọlọ́run wá mú wá nínú Quran. Kò wá sí nínú ṣẹ̀ríà tiwa. Ànábì náà sì sọ, tí ṣẹlẹ̀ ń bá ṣẹlẹ̀ sáwà mùsùlùmí, ń tọ́lọ́run dákọ nípa ìdájọ́ àwọn tó ti lọ, òun làwọn àfáà náà là á lò. So tafsir wà ń bẹ, ẹ lọ sọ́dọ̀ àfáà al-Misri, ẹ lọ nù sí tó lọ tíra wọn lórí Shari'u man qablana náà Masadiru Tashri. Àwọn àfáà pín sọ́nà bíi 3 lórí ẹ̀. Ar-Raji'u èyí tó rinlẹ̀ ní pé a lè lò Shari'u man qablana bí tafsir pẹ̀lú àlàyé, a lè lò pẹ̀lú àlàyé. Ẹ lọ sínú tíra àfáà al-Misri, àwọn tíra ń bẹ fúlù fíkì táwa fi kọ tíra tí mo sì nínú ilé. Shari'u man qablana bẹ́ẹ̀ mufti. Qawlu sahabi yẹn àbí fatwa sahabi ń bẹ nínú Masadiru Tashri. Yẹn ni pé nǹkan kan ṣẹlẹ̀, àráyà Quran, àrí kíni o, àrí sunna, àrí ijma, àrí kiyas. Inú táwọn àfáà tó máa ń lò ní pé fatwa wo ni sahabi kan ṣe nígbà tí ṣẹlẹ̀ ń ṣẹlẹ̀, òun ló fi ṣe ìdájọ́. Qawlu sahabi mẹ́mẹ́. Àtúwọ́n pè kan ní saddu zari'a inú usulu Imam Malik ni tí a mufti wa tí wọ́n ń pàpẹ mọ́ra nípa wọn tẹ̀lé. Saddu zari'a, kí ni à ń pè ní saddu zari'a? Òun náà ni ìkọdí kinní kan, ìhánà kankan mọ́ sí, àmọ́ nǹkan gangan fúnra rẹ̀ ó tọ́ tá a bá wò, àmọ́ nítorí pé yóò lọ fa nǹkan tí ò tọ́, ṣẹ̀ríà wà kọ́dí. Ó wà nù tá máa ń lò, ó wà nù Masadiru Tashri. Inú rẹ̀ al-istihsan eléyìí wà nù madhabu Abu Hanifa, àwọn usulu tashri fi madhabi Abu Hanifa. Imam Ahmad gbà wọlé, Imam Malik, Imam Shafi lórí jẹ́jẹ́. Bákan náà inú àwọn Masadiru Tashri al-urfu àbí al-aada ń bẹnu táwọn àfà gbogbo madhahibu 4 Abu Hanifa, Malik, Shafi, Ahmad, gbogbo madhahibu 4 ni wọ́n gba al-urfu wọlé nínú Masadiru Tashri. Nínú àwọn ibi tá a ti máa mú kíní àwọn ẹ̀rí ẹ pé al-aada láfi dájọ́. Àwọn kéèsì kan bẹ tó bá dọ́dọ̀ kọ́ọ̀dì ṣẹ̀ríà, al-aada ni ó wò pé kí ni al-aada náà fi dà. Àwọn àka 4 wọn ní Masadiru Tashri lọ́dọ̀ àwọn alùsùnà, àwọn táwọn ń jẹ́ alùsùnà kì í ṣe bẹ́ẹ̀. Náà ẹja máa gbọ́rọ̀ wọn sọ.